لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. adúpẹ́ fún Ọlọ́run ọba, atọrọ ìkẹ́ fún aṣáájú wa Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ káàbọ̀ sí orí ètò wa Flag Bearers of Sunnah, eléyìí tí ó ti ń dé sí ojú móhùnmáwòrán yín. Abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kí ó bá ṣe dáadáa fún yín àti àwa náà. Ní orí ètò wa tí ó jẹ́ pé a máa ń ṣe àfihàn àwọn àfáà ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n ti ní ipa lórí sunnah Nabi sallallahu alayhi wa sallam, especially ní ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lónìí mo láyọ̀ láǹfààní láti sọ fún yín pé a tún mú nìkan nínú àwọn àfáà wa wá láìpẹ́ láì jìnnà. Ẹ máa gbọ́ ohùn wọn, ẹ sì tún máa rí wọn. Orúkọ mi ni Kamil Dọ́kúlàní. A kí yín káàbọ̀. Lónìí a wà pẹ̀lú àwọn àfáà wa Sheikh Professor Abdulghani Akorede Abdulhamid Agbarigidoma hafidhahullah wa ra'ah. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ohun àwọn àfáà wa náà ni ẹ ti gbọ́, ẹ sì ti rí ojú àwọn àfáà wa. Abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kí ó bá ṣe dáadáa fún wọn láyé ń bì àti ní ọ̀la gbẹ̀ǹdẹ̀ kíyámà. Sheikh, kí a bẹ̀rẹ̀ ètò náà ní pẹrẹu, ẹ bá wa sálámà sí àwọn aráalé àti pé a fẹ́ mọ̀ gan-an orúkọ yín àti pé báwo náà ṣe bí yín àti pé ìgbò ni ẹ dàgbà sí. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulillah nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in wa ba'd. Mo kí yín káàbọ̀ sí orí ètò yìí. Èmi náà sì ń sálámà wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam. Èmi ni Abdulghani Akorede Abdulhamid Agbarigidoma tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin, ṣùgbọ́n ìlú Ìwòpín nípínlẹ̀ Ògùn, Ìwòpín Waterside, ibẹ̀ ni wọ́n bí mi sí ní early 60. Àwọn bàbá mi Alhaj Al-Imam Abdulhamid Ajapẹ́ Salman Agbarigidoma, àwọn ni wọ́n ṣe dáwà lọ sílùú yẹn ní before independence. That is before 1960. Before 1960. Yeah. So òun náà bí mi sí lẹ́yìn independence níjọ́ náà lọ. Mo sì ṣe kékeré níbẹ̀. Mo ka kéwú lọ́dọ̀ wọn. Mo ká Al-Qur'an, mo ká àwọn tírà pẹ́pẹ́pẹ́ kó tó di wípé mo bẹ̀rẹ̀ primary school. Mo pé nìkan bí 1968. Ṣé nílùú náà bá? Nílùú yẹn náà ni. Mo sì jáde primary nílùú yẹn náà ní 1974. À ń pè orúkọ school yẹn ní Local Authority Primary School, LA School. Bó ti yẹ pé mo gbọ́ pé wọ́n ti change orúkọ school yẹn lásìkò yìí. Lẹ́yìn eléyìí ni mo kọjá lọ sí ìlú Ìbàdàn. Kọ̀bọ́mọ jẹ́ madrasa Kọ̀bọ́mọ jẹ́ للغة العربية واللغات الإسلامية للمتكبتدائي بين المرحلة الإعدادية. وقالوا سي مدرسة كتان كيني المدرسة الخراشية الثانوية للبادة بمتكا ثانوي مسجد 1981 بجونا لهم. lẹ́yìn eléyìí ni mo láǹfààní láti lọ sí Jami'atul Imam Muhammad bin Saud al-Islamiyya ní Riyadh, Saudi Arabia ní 1983. Bẹ́ẹ̀ni mo ti ṣe diploma, mo dẹ̀ ṣe first degree ọkọ̀ ní 1988. Kó tó di pé ẹ̀tún torí gbogbo eléyìí náà tún padà wá sí ibẹ̀. Ẹ jẹ́ kó yé wa pé àwọn bàbá ni wọ́n ṣe atọ́nà pé wọ́n kọ́ yín ní àwọn Quran àtàwọn tírà pẹ́pẹ́pẹ́. Ǹjẹ́ ṣé àwọn náà
ṣé ilé ni wọ́n ti kọ́ àwọn náà ni àbáwọn náà lọ ilé kéwú kan kó tó wá di pé tó ṣe láyọ̀ láǹfààní láti mọ báwọn gan bó ṣe di pé wọ́n díẹ̀díẹ̀ tọ́lọ́run bá kádàrá kọ́ mọ̀ èyí ọlọ́run bá tó bó ṣe ṣe nírọ̀rùn fún wa. gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n sọ fún wa tí wọ́n kú ní 2005 ọlọ́run kò jọba mi kẹ́ wọn àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé ìrọ̀ náà làwọn ti kéwú nílé afáàyà kéwú nílé àwọn bàbá wa Sheikh Abdulrahim oníwàásí àgbáyé bàbá tó bí àwọn Sheikh wa Abdulrahim oníwàásí àgbáyé àwọn náà kọ́ bàbá ti mi ní Al-Qur'an bẹ́ẹ̀ náà sì káwọn tíra díẹ̀ wọn tó wá káwọn tíra mẹ́rin nígbò mi àwọn gbogbo ẹ̀ nínú ìlú Ìlọrin yìí náà ni inshallah. Bí ẹ ṣe gbọ́ ní ẹnu àwọn afáwa náà ni pé ìlú Ìlọrin kọ́ ni wọ́n bí wọn sí, ní Ogun State ni wọ́n bí wọn sí, but ìgbà ó gan ló wá di pé ẹ padà wá sí ìlú Ìlọrin torí ìkó bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ sí ní tò àwọn ìrìn àjò yìí ó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní tò láti Ògùn lọ sí Ìbàdàn. Bó lẹ ṣe wá ṣe jẹ́ pé ìgbà ọdẹ tó padà wá sí torí Ìlọrin náà la wà yìí. Bẹ́ẹ̀ alhamdulillah náà. ìgbà tí mo kọ́ ẹ̀kọ́ primary tí mo lọ ka kéwú nìbàdàn tí mo sọ padà lọ sí Saudi Arabia ní 1983 1988 mo graduate ọdún yẹn náà ni mo wá ti sọ̀kalẹ̀ sí Ìlọrin. láti ìgbà yẹn well between 88 and 89 mo lọ fún NYSC ní ẹ lọ sí yunifásitì. mo lọ sí NYSC ní Saudi Arabia. ok ẹ wá padà wálé mo wá dé láti wá sí ìlú láti wá sí Nàìjíríà so Ìlọrin náà mo wá dé sí ngbà yẹn ṣùgbọ́n wọ́n post mi lọ sí the president Ọ̀ṣun state precisely ní Ẹdẹ ṣùgbọ́n Ọ̀yọ́ state nígbà náà wọn àti ìpín Ọ̀ṣun state nígbà yẹn mo serve between 88 and 89 then wọ́n á padà sílẹ̀ Saudi Arabia fún higher diploma in teaching Arabic to non-Arabic speakers between 89 and 1990. So in 1990 mo ti wá dé sí Ìlọrin láti gbà yẹn tí bẹ́ẹ̀ kí n máa lọ fún conference àbẹ́nu program na outside Ìlọrin mo ń wà títí fi dàsìkò yìí. alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó túnbọ̀ máa fi àlùbáríkà sí ìrìn àjò wa. Ẹ ti bá wa sọ̀rọ̀ bí ẹ ṣe bẹ̀rẹ̀ láti kékeré títí tẹ́ fi lọ ilẹ̀ Lárúbáwá. Kí ni nǹkan tó jẹ́ nǹkan lórí ẹlòmíì bó ṣe jẹ́ pé wọ́n kọ́ ìmọ̀ yìí láti kékeré ẹlòmíì lè rò pé eléyìí tí mo ṣe yìí náà ó ti tó ẹgbẹ́ Quran dákọ́ mi náà tó ó ti tó a máa ṣe nǹkan mi. Kí ni nǹkan tó jẹ́ nǹkan gbòógì tó ṣe yín tó kì í lára pé mo fẹ́ kọ́ ìmọ̀ ẹ̀sìn Islam mo sì fẹ́ mọ̀ bismillah. Nípa wípé bàbá tó bí mi lẹ́nu ṣe sọ tí wọ́n jẹ́ àlùfáà ọlọ́mọ kéwú ni wọ́n ń pè wọ́n nílùú tí wọ́n gbé tí mo sọ yìí. Èmi náà mo sì jẹ́ àkọ́bí wọn tọ́lọ́run kádàrá kí wọ́n dúró wọn láwọn ti bí àwọn ọmọ kan tí wọ́n ti kú ṣùgbọ́n èmi ń gbà yẹn èmi náà ni mo jẹ́ àwọn tí wọ́n bí tó wà ní ayé. Orin tí wọ́n kọ sí wa létí láti ìgbà kékeré àbí kéwú tí wọ́n ń ké fún wa láti ìgbà kékeré ni wípé Abdulgani ìbò sì kéwú tí wọ́n náà dà fà tó mọ̀ kọ́yàn. So ṣe pé torí pé kẹ́ ẹ lówó wà bí nǹkan níbo àwọn náà ò ní. So èmi máa ń sọ máa ní àwọn tó bí wa kó ló fi máa wà fà wa kì í sí pé wọ́n ní dúkìá kan táwọn tó bóyá bí àárín lára wọn táwa wò pa èmi náà fẹ́ kí mi náà ní dúkìá bí ẹni mi gbogbo mi ṣe ní dúkìá àbí bá fà mí ṣe ní dúkìá ló kò tí pé wọ́n jẹ́ àfà tí wọ́n tẹ̀lé àṣẹ Ọlọ́run tí wọ́n ń sin Ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n kọ́ pẹ̀lú gbogbo tí wọ́n ń ṣe yìí ó ti wá wu àwa náà débi pé tó máa ní kí ló ń wù ọ́ nígbèsí ayé rẹ̀ tó ń wù wá ni wípé kémi náà di àfà tèmi náà mọ kọ́ èèyàn gẹ́gẹ́ bó ṣe ń kọ́ ìmí náà lónìí gbogbo ìgbà yẹn so kíní yẹn ló pilẹ̀ ti bí sí wa lẹ́mìí pé ìjọ ọ̀nà ta wà yìí náà ni àwọn mọ̀mọ́ wa bí pé mọ̀mọ́ mi wọ́n jọ àwọn náà jọ máa fà àwọn ni ìmáàmù mọ́sálásí bàbá àta bóyá ẹlẹ́ẹ̀karùn-ún sísìn so àwọn náà máa ń sọ wípé tó Gani wọn ní fẹ́ àwọn ìṣẹ́bà láti fi Abdul sí kéwú lóòkè
kódà tá a bá ń yọ̀ díẹ̀ ńgbà míì táwa ní primary school wọn náà ṣé wọ́n tọ̀ lọ lé kéwú lọ ń yọ̀ báyìí. láti máa fi sẹ́yìn gbẹ́rẹ́ pa. dáadáa sẹ́yìn tẹ́ lọ lé wọ́n tọ̀ lọ lé kéwú nígbà tó tẹ̀lé bóyá gan débi pé tó bá fẹ́ jẹun lọ́sàn-án wọn ni tó bá wà nílé kéwú ìyọ́ jẹ́ ọ́fà ó lè má lóúnjẹ ọ̀sán jẹ. ibi ìyàlá sí náà làwa lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó wù wá a wò pé nǹkan àwọn òbí nítorí bá pè wá sí nǹkan tó dáa ni wọn ò ní kó wá sí ní tí ò dáa àwa nífẹ̀ẹ́ sí tó ń tí bó ti jẹ́ pé nǹkan kan ni tí wọ́n ń sọ ó lè fẹ́ tírẹ́tì èèyàn wípé ní jẹun ọ̀sán níbi tí ẹ̀ ní kí n lọ kí ni wàá wá lọ bẹ̀. akínbẹ̀ kan máa darí bọ̀ nílé. àbí kí n tiẹ̀ sá lọ ṣùgbọ́n àwọn ọmọ yóò ń gbà yẹn ń táwa mọ̀ ní pé nítorí tí wá sí òun nítorí wà fún wa náà nà gbogbo eléyìí bàbá náà bá ṣe wá ń kọ́ ẹ̀kọ́ yẹn látọ̀dọ̀ àwọn òbí tá a tẹ̀síwájú tá a dọ́dọ̀ àwọn àfa irú the same tẹ̀síjì encouragement náà là ń bá pàdé lọ́dọ̀ gbogbo wọn tẹ́lẹ̀ yìí jẹ́ dáadáa fún wa títí tá a fi ka sanawi tá a tún fi lọ yunifásitì kódà tá a tún fi dé tá a tún fi tẹ̀síwájú láti ṣe masters àti phd ní University of Ilorin Better by Far University. tó a dúpẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó dákun kí ó fi àlùbáríkà sí gbogbo àwọn ìrìn àjò yín lè tá a tún máa rìn lórí ilé ayé. Ẹ dárúkọ University of Ilorin ní ìsìn bẹ́ẹ̀ kí ni tẹ ní ṣe pẹ̀lú University of Ilorin ṣé ń kọ́yà ń bẹ̀ ní àbẹ̀tún lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ àbí bó ló ṣe jẹ́. ibẹ̀ ni mo ti ṣe masters degree. kí lẹ ṣe níbẹ̀. Arabic language tí mo ti ṣe ní first degree náà yìí náà mo tún ṣe ibẹ̀ náà mo ti ṣe phd ibẹ̀ náà bákan náà tó parí 2005. kí ó fi àlùbáríkà sí eléyìí míì pé péyàn kéwú kò míì pé èèyàn náà ò lè ṣe masters èèyàn náà ò lè ṣe phd pé èèyàn náà tún wá di professor torí ń tẹ́lòmíì ní ọkàn ní pé tòun wá ti lọ lé kéwú o pé akókàn yẹn kàn máa já àfa lásán pé tọ̀ kò sí nǹkan kan náà ni ṣé bẹ́ẹ̀ náà ni. rárá ìgbà tí a ti ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tá a ti wà ní ibtidai láti bá àwọn àlùfáà wa pàdé pàápàá jùlọ the present mufassiru of Ibadan land Fadilatu Sheikh Dr. Abdulbari Adetunji ni wọ́n ti ń kọ́ wa ń gbà yẹn tí àwọn ti jáde yunifásitì wọ́n á ti jẹ́ ká mọ̀ wípé ṣẹ́rí kéwú tẹ̀ ń ké yìí o tẹ́ bá ti ń parí rẹ̀ ní mọ́dáhálà tẹ́ wà yìí ní level tẹ́ wà yìí ẹ láǹfààní àti tẹ̀síwájú ní yunifásitì ó ti wá jẹ́ kó wà lẹ́mìí tiwa náà bẹ́ẹ̀ títí so bá a ṣe rí encouragement láti inú ilé bẹ́ẹ̀ náà la rí ní ìta lọ́dọ̀ àwọn àfa àwà tó ń kọ́ wa ọlọ́nkọ́jọ́ kó bá san lẹ́sàn dáadáa so pàtó tún di pé yá tá a tún parí lọ́dọ̀ wọn tá a dé Saudi tá a ṣe first degree a tún di pé ó yẹ ká tẹ̀síwájú ká tún ṣe bíi masters àti phd ló fi di pé kíkò tá a kúrò ní Saudi bá a ṣe ń parí sáfíìsì bẹ́ẹ̀ náà la bẹ̀rẹ̀ masters àti phd so ìyẹn jẹ́ ká mọ̀ wípé ní ojú ọ̀nà kéwì náà ìyẹn ló fi dé gbogbo ààyè téèyàn bá lè dé tó jẹ́ gíga níhìn ayé yìí tí wọ́n sì nílò ní sábàbí téèyàn fi jẹ́ ní gíga náà ní al-qiyama ọlọ́mọṣà ṣe wá bẹ́ẹ̀. so ẹ ti jẹ́ kó yé wa alhamdulillah torí ẹlòmíín wà tó jẹ́ pé gbogbo àwọn ìrìn àjò yìí wọ́n bẹ̀rẹ̀ ọ̀tọ̀ pẹ̀lú àánú ọlọ́run ọba náà lásán kò ní ṣe rọrùn fún àmọ́ ọlọ́run ọba tó ṣe rọrùn fún yín ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó fi àlùbáríkà fún sí. tí a bá wo gbogbo àwọn àsìkò tẹ láti 1960s wá di tó fi ń di pé ọ̀rọ̀ pé tó 1990 mọ́ early 2000 tó fi di bá ń dé àwọn bòmí wà sọ pé súnà gan ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan àjòjì torí lónìí alhamdulillah ní ta fi rí ní sọ̀rọ̀ yẹn lọ́gá irun gbàre ṣòkòtò lè máa àwọn yẹn lè tó onísúnà ni ẹni bó ló ṣe di pé ẹ bẹ̀rẹ̀ sí ní ẹ ṣe rìn pàdé pé tó ó di pé dáwà súnà kàn yín tẹ́yìn náà fi wá di pé tó ẹ̀yin náà ń fọ́n súnà ká lónìí torí a mọ̀ pé bóyá ilé lẹ ti bá a ní o àbí ṣé súnà náà lẹ ń ṣe ní ilé tọ́lọ́run á fi ṣe nírọ̀rùn fún ipé tẹ́yìn náà fi wá rí pé. alhamdulillahi rabbil alamin nínú ilé wa ilé sufi ni tẹ́ bá ń gbọ́ Àgbárígìdó mà níta ní ń bẹ̀ sufi ni
tasawuf la máa ṣe. Ibi tí mo tuntun kéwú níbàdàn tí mo wí pápá ìbílẹ̀ ọ̀dà fáàmì tí mo gbé Sufi náà làwọn náà débi wípé èmi máa ń sọ wípé kuntu awwalan Tijaniya ni mi tẹ́lẹ̀ tóbi náà ni mo bá nú ilé náà bàbá mi ń ṣe. Bàbá mi ni mọ̀kádàmù Tijaniya mọ́sálásí àgbárí gidi ọmọ tó fi lọ jẹ́ lọ́wọ́ bá nípò so tí mo bá nú ilé nù. So summa asbahatu Qadiriya pẹ̀lú mo dọ́dọ̀ àwọn àfáà wa mo di Qadiriya tó bí Qadiriya làwọn ń ṣe. Pàtó máa sọ fún wọn gbà yẹn pé tọ́ Qadiriya làwọn àfáà ń ṣe owó ní kí n máa ṣe wọn ní gbogbo ẹ̀ náà ṣíṣe náà ni níta àfáà rẹ̀ bá ń ṣe náà ni wọ́n máa ṣe. Gbólóhùn tó ń sọ yẹn mo fàlà sí díẹ̀ níta àfáà rẹ̀ bá ń ṣe òun náà ni wọ́n máa ṣe. Mo ṣe di Qadiriya nìyẹn títí ìgbà tí mo wá padà lọ kẹ́kọ̀ọ́ ní Saudi Arabia. Mo wá rí gbọ́lọ́dọ̀ àwọn àfáà mi lọ́hùn wípé ma kana Muhammadun sallallahu alaihi wasallam ma kana Tijaniya wa ma kana Qadiriya kana muslima sunniya. Ànábì ò jẹ́ Qadiriya, Ànábì ò jẹ́ Tijaniya. So ìlànà Ọlọ́run rẹ̀ tó dáa náà ló tẹ̀lé. So ajẹ́ pé ní bí mo ṣe wá di Muhammadiya nìyẹn. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú Tijaniya summa Qadiriya summa Muhammadiya. ká mọ̀ fọwọ́ gbáyà ẹ translate ó di pé tó bàndírì tó ń dé báyìí Oríṣiríṣi ni. ṣé ẹ lu bàndírì gẹ́gẹ́ báyìí pé Gbìyànjú díẹ̀ fọlọ́n kó bójú kúrò fún wa. Allah dáadáa pé èèyàn sáná ni àbí kan wà náà máa ń pè Oríṣiríṣi sáná báyìí tó wọ́n gbà gbogbo báyìí. ọ̀ràn rẹ̀. Allah So kò tó di pé gbàtà wá dọ̀hùn sáré pé a mọ̀ wípé ó kéwú rèé tí mo sì ti gbọ́ lọ́dọ̀ àwọn òbí mi ń gbà yẹn. Gbàtà mo fẹ́ di Qadiriya wípé náà níta àfáà rẹ̀ bá ń ṣe wọ́n náà máa ṣe máa ní yín máa ṣe tàwọn àfáà mi tí wọ́n sọ fún mi wípé bitọ́nà wá rè súnà yìí lójú ọ̀nà ni mo sì wá bẹ̀rẹ̀ sí ní ṣègbìyànjú náà. Ṣùgbọ́n nítorí lọ́hùn ìgbà tá a fi ń ṣe MSS ní Karachi tí mo ti jáde secondary school ibẹ̀ ni ìgbìyànjú sẹ́sìn ó ti wá lọ́nà tí kókó máa wà lára wa kéèyàn máa ṣe gbìyànjú kéèyàn máa kọ́lẹ̀ kéèyàn máa pèpè sẹ́sìn kó sọ pé àwọn ẹgbẹ́ kan fẹ́ ṣe nǹkan kan bí kan ká lọ bẹ́ẹ̀. So pàtàkì Saudi Arabia bákan náà tó tẹ̀síwájú gbogbo eléyìí ó fún wa ní akin lórí pé onísúnà tí èyí sí pé yọkàn jókòó yọ fọwọ́ lẹ́rán àmọ̀ sí kódà tá a bá wálé ọlídé ńgbà yẹn aláwọn gbìyànjú tá a máa ṣe láwọn láwọn ẹ̀dá àmọ̀ ìdáwà láwọn ilé ẹ̀kọ́ káàkiri pàjọ ilé kíw a concentrate lórí wọn gbà yẹn títí òun náà nígbà tá a padà sí Nàìjíríà láti fi tẹ̀síwájú lọ́nà fi lò wá ní sábàbí ẹnìkan yẹn méjì lórí ọ̀rọ̀ súnà ìtòrí pé ilé táwa dé ńgbà yẹn àbá súnà ni agbé súnà dé ni táwa bá àwọn bàbá wa Sheikh Aminullah Ibrahim bàbá Madina rahimahullahu ta'ala àbá wọn lórí súnà làwa jókòó tì wọn àjọ àwa ń kún wọn lọ́wọ́ lórí àti máa gbé súnà yìí sókè kọ́nà dọ́kun sàgbà lẹ́sẹ̀ fún gbogbo wọn. Ọlọ́run bá kó dàpọ̀ kí ó bá ṣe àforíjì fún àwọn bàbá Madina àti gbogbo àwọn tí wọ́n ti lọ tí wọ́n dàbí wọn. Ara àwọn ìpèníjà wo lẹ kọ́kọ́ kojú torí bẹ́ẹ̀ ṣe sọ yẹn jáde nílọrin táwa mọ̀ o yẹn jáde ní irú àwọn ilé báyìí ó máa ń fẹ́ lágbára díẹ̀ ara àwọn ìpèníjà wo gan-an lẹ kọ́kọ́ kojú ńgbà tẹ́ dé rẹ lómi ò ní pé wàbí àlógbédé yìí o kíní kan ló gbédé yìí o kí ni àwọn ìpèníjà wo lẹ kọ́kọ́ kojú. Ìpèníjà tí mo kojú pọ̀ ṣùgbọ́n ìgbà tá a ti ka ìtàn ìgbésí ayé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn sahabatul kiram lórí nǹkan tó ju wọn rí àkèrè gbogbo nǹkan tí bàbá pàdé nígbà tí wọ́n gbà mí nílẹ̀ Saudi Arabia tí mò ń lọ láti Ìbàdàn níjọ́ náà lọ́hùn mo wá wálé mo wá dágbére fáwọn bàbá wa gbogbo nílé nǹkan tí wọ́n sọ fún mi náà ni pé tọ́ Madina lọ ń lọ yìí mo tẹ̀ pé Riyadh tí mo lọ ìwọ́n bẹ̀ pé Madina làwọn mọ̀ Saudi Arabia Madina lọ ń lọ yìí o wọ́n pe kíníkan ní wàbíyà náà ni wọ́n ń ṣe lọ́hùn ọ̀dọ́wọ́ rẹ̀ kò ń ṣe nǹkan tó jẹ́ pé ó ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní wàbíyà ni wọ́n ń ṣe lọ́hùn kéwú lọ́lọ́ kéwú torí ọba kéwú ńlé ni o kéwú lọ́lọ́ kì í ti pọ̀ lọ́ gbẹ̀sìn o wọ́n ti gbé báwọn fún mi kalẹ̀ ṣàpẹẹrẹ tí èèyàn sọ yẹn fún wọ́n yóò bá lọ́ọ́ lédè wọ́n máa ṣọ́ mi lọ́wọ́ ṣọ́ mi lẹ́sẹ̀
kílẹ̀ ń ṣe wípé ní ṣé ẹni yìí ṣé ó gba tí wọ́n wí táwọn pèsè àkèsí ṣé bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ ọdún àkọ́kọ́ tí mo lọ náà mo ti di Muhammadiyya so ó wá ń jọ wọ́n lójú ṣùgbọ́n látara ẹ̀rí tí mo ti mú dání yẹn tí mo sọ wípé bàbá mi sọ wípé ìlànà táàfà rẹ bá ń ṣe nínú ẹ̀nà kan ọmọ ẹ̀ ṣe tí mo sọ fún wọn nípa ìgbà tí mo wà nílé ìlànà táàfà mi ṣe ń bí ni mo ń ṣe gbọ́ mo sì dọ́hùn náà ìlànà táàfà mi ṣe lọ́hùn náà ni mo ṣe mo dé sí mo wá wà mọ̀kítá ní ẹ̀ mo wà satisfied wípé ní tí wọ́n ń ṣe yẹn náà lọ́nà so mo láti ṣe àlàyé fún wọn wọ́n sì dá mi láàmú bó tẹ̀ pé kò dùn mọ́ wọn kódà àwọn àfáà mi tí ó ṣe pé ní Kàdíríà ni wọ́n jẹ́ yìí tí wọ́n sọ̀rọ̀ wọn yìí àwọn náà fún mi ní àwọn challenges díẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́nkọ́lọ́ mú mi dúró mo máa ń gbìyànjú láti ṣàlàyé so láti ṣàlàyé fún wọn láti ṣàlàyé bí wọ́n ti lágbára mọ́ èmi náà wá máa ń gbìyànjú kí n rí dáadáa ṣe fún wọn tó pọ̀ débi wípé nǹkan tí wọ́n máa ń sọ ni pé wọ́n ọmọ yìí àwọn ọ̀fẹ́ rí láìfí rẹ̀ bí ìbá ṣe ojú ọ̀nà ìlànà tó wà yìí tó ní òkúnlẹ̀ tó ní oníṣòkú nígbà tí wọ́n rìn ní kú ní 1997 mo rí challenges tó pọ̀ ṣùgbọ́n ní kí n ṣe fìdáwò àti gbogbo àwọn ìgbìyànjú wọ̀nyẹn kí n tó takú mọ́ gbogbo wọn lọ́wọ́. fìdáwò dalẹ̀ sọ ní ìsìlá àníbi Islam lọ sọ pé fìdáwò ọ̀dà. ṣé ìpín nítorí pé àṣà lárúbáwá ni pé lárúbáwá ni pé ọkà làwọn máa ń jẹ níbí a lè máa ń lọ́kà àbí àtòrí ẹ̀ ní àwọn sọ pé akíní yìí ò dáa àbí ẹ̀yin gẹ̀ọ́n kàn sọ pé tòkò dáa náà lẹ́yìn náà sì gbà bẹ́ẹ̀. nítorí pé mo kà á wípé Islam ẹ̀sìn tí ó kó gbogbo ìgbésí ayé ọmọ èèyàn sáyé sínú ni béèyàn bá bímọ ṣẹ̀ríà Islam ṣàlàyé bá a ṣe ṣe kó n ta ṣe fún àlébì ni ìwà ọ̀nà mọ̀wòlódì yóò mọ sábẹ́ rẹ̀ ọmọ tẹ́ bá bí wọ́n níjọ́ kì í jẹ́ tẹ́ bí ẹ pa ẹran fún ẹ fa irun orí rẹ̀ ẹ sì fún lórúkọ tó bá dára so Islam fún ọ nílànà ní ìwà tó mọ wáyé ọ wá lórí ìlànà Islam tó bẹ́ẹ̀ dẹ́nu tó bá fẹ́ fẹ́yàwó ó ní mọ́jàmọ́ sí Islam là kalẹ̀ tó bá fẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ náà ó nílànà ìlànà náà ni pé ní ẹwẹ́ ẹ kírun sí la ẹ̀sìn ẹ ṣàdúrà fún níbẹ̀ ẹ máa wá ṣàdúrà fún gbogbo ìgbà ẹ má parí sàárà rẹ̀ bí wọ́n ń kọ́ rẹ̀ tàwọn ẹ̀ pé ní yóò lẹ́ parí sàárà ẹ gbọ́dọ̀ parí sàárà yóò lẹ́ parí àdúrà ẹ gbọ́dọ̀ parí àdúrà ẹ máa ṣàdúrà lọ nígbà fókù yín so ìlànà Islam ni so àlàyé náà ni mo ṣe fún wọn ọjọ́ náà lọ́rùn nígbà tí wọ́n ní ìyá rẹ̀ ló kú yìí o wọ́n sì ti yẹ́wà bí àtọ́sọ pé kò sí kékeré torí náà bó ṣe ṣe ni o mo takú wọn lọ́wọ́ bí mo ṣe lágbára mọ́ kátó wá pé ńgbà tí bàbá mi kú ní 2005 kódà gbólóhùn yìí náà ni mo sọ jáde nígbà tá a fà mí kú níbi oṣù kan sísìn Allahu Akbar ọ̀sẹ̀ mẹ́rin tá a fà mí tí mo sọ yẹn jáde láyé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní táwọn yẹn ṣe mítìn lórí bí wọn ni wọ́n ṣe ṣòkú nǹkan kan ibẹ̀ tí mo ti mí o ìpè nínú kí ó tí mo ké lọ́dọ̀ wọn lẹ́yìn ń ṣe tẹ̀yìn sí mítìn lórí bẹ́ẹ̀ ṣe ṣe fìdáwò fún wọn àmọ́ nínú kí ó tí mo padà tó wá ké ń bò mí tó jẹ́ pé òun lèmi sì ń lò èmi ò ní í ṣe torí pé mi ò ṣe fún ìyá mi nígbà tí ìyá mi kú yìnyín sí nígbà tí bàbá mi kú mo sì wà mọ̀ kìtẹ́ ní mo wà satisfied pé tí mò ń ṣe yìí lọ́nà so mi ò ní bá wọn ṣe so àwọn challenges yẹn wà lọ́tún lósì nínú ilé lọ́dọ̀ àwọn àfáà mi níta ládùúgbò níbi iṣẹ́ ṣùgbọ́n àbẹ̀rẹ̀ nǹkan lóhùn kó máa dúró àwa tún máa ń ṣe pẹ̀lú àlàyé tá à ń ṣe pẹ̀lú ládàbí ṣeun pẹ̀lú ládàbí à ń gbìyànjú láti jẹ́ kọ́ mọ̀ wípé ni tó bá ṣe wípé àwọn nǹkan tẹ́ ní ká máa ṣe yìí bá lẹ́tọ̀ọ́ ni àbá ṣe pẹ̀lú yín kódà á tún ṣe ju bẹ́ẹ̀ sí fẹ́ ká ṣe lọ àwa ṣe nǹkan mi rọ́pò láwọn nǹkan tí Islam ò pé ká má ṣe fún wọn ní tẹríba mọ́kànlẹ́ ní Islam wí Islam ò pé mọ́ tẹríba so fọṣọfóbì rẹ èyí máa ń sọ fún gbogbo àwọn ọmọ wa máa ń sọ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa ó dọ́wọ́ yín o ẹ bá àwọn òbí yín tó ti pé bóyá ẹ bá wọn fọṣọ tẹ́lẹ̀ ẹ máa bá wọn fọṣọ ẹ máa lọ́ṣọ wọn tó má pè yín lẹ́ẹ̀kan ẹ pè wọ́n ẹ dáhùn lẹ́ẹ̀mejì ẹ bá wọn fọ mọ́tò wọn
ẹ lọ bá wọn bàbá ẹ sì jẹun kíní kankan kan bó ṣe pé ní ìwọ kọ́ ló fún wọn lóúnjẹ bó ni sókù sí ọ̀nà kíní kankan kan inú wọn mọ dùn wọn mọ wo ẹ̀gbẹ́ yẹn nígbà yòówù tán bá ń rí nǹkan súnà tó bá ń ṣe tí ò tẹ́ wọn lọ́rùn pé ọmọ yìí sì gbìyànjú ọkàn jẹ́ pé ibi tó kù sí náà ni ibi tí ń lọ ní ẹgbẹ̀bẹ̀ yẹn so alhamdulilayi lẹ́gbẹ̀bẹ̀ yẹn alhamdulilayi Ọlọ́run pé kí adébí face challenges wọn yẹn Ọlọ́run sì ní ká pass alhamdulilayi wọ́n mọ tiwa fún wa bí mo ti ń sọ̀rọ̀ yìí nínú ilé wọ́n mọ̀ pé eré ibi tó ń yà lọ ni onísúnà ni ìlàrú àwọn afáàmì náà àti gbogbo àfáàmì tó tún ṣẹ́kù náà wọn náà sì mà torí gbangba láti ń sọ̀rọ̀ yìí tó ṣe kó ṣe kọ́rọ̀ yìí ó dé etí gbọ́ wọn. tó àdúpẹ́ fún Ọlọ́run ọba torí gbogbo ilé ìtẹ́ sọ ìkó ń ṣe nǹkan tí ó rọrùn ẹ ti sọ àwọn challenges tẹ́ fèsì nínú ilé ẹ dárúkọ ibi iṣẹ́ lẹ́ẹ̀kan pé ṣé onísúnà gbàgbọ́ pé ibi iṣẹ́ ṣe bí irú wa ògiri wa náà ṣe ìyẹn á tún gbọ́dọ̀ fèsì challenges ń bẹ ni. ẹ mọ̀ pé ẹni tó bá jẹ́ onísúnà mustadaf wọ́n mọ̀ wò ṣe sí ẹ̀ kódà níbi discussion nínú meeting lásán tó bá ti rí yú pé èèyàn ń ṣe àwọn ìṣesí kan wọ́n sọ pé ṣé kò tún bá mú ní o ṣé kò tún ṣe kíní ní o because ó sí Ìkẹta grammar school nílùú sí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní 1990 November níjọ́ náà lọ́hùn kó tó di pé mo wá sí United Community Secondary School ní 1993 gba ìwọ̀n iṣẹ́ masters mi lọ́wọ́ ní ọjọ́ fi lọ́rin mo aláǹfààní àti wá transfer ọlọ́run sì ní kí n rí láti bẹ̀ mo wá sí Barakat Community Secondary School between 1993 and 1999 kí n tó wá lọ sí Abdulrahim Ọládìméjì College of Arabic and Islamic Studies táwọn pè ní tó padà dé àlè ìpínlẹ̀ lónìí 1999 ni mo kúrò ní Barakat so gbogbo àwọn ilé ẹ̀kọ́ tí mo ti teach yẹn I face àwọn challenges so tí wọ́n ń wòyàn tí wọ́n ń ṣèṣe sí pé wẹ́ni pé yẹn gbé tuntun wá so àdéhùn àwa ń ṣàlàyé fún wọn àwọn funfun pẹ̀lú àlàyé tó mo mọ àwọn míì tájọ ṣiṣẹ́ níjọ́ náà lọ́hùn tó ti doní súnà lónìí. tá sì ń takò yín gbà náà pé gidi mo mọ àwọn míì tó ṣe wípé Ọlọ́run ló wá sábàbí tó pé àwọn ọmọ wọn ń ṣe súnà lónìí nítorí wọn sọ ní wípé nítorí jẹ́ káwọn fa àwọn ọmọ àwọn lẹ̀ òun ni akóredé táwọn rí tó ṣàlàyé fáwọn ìjọ náà lọ́hùn torí wọn tí ì bímọ gbà yẹn ẹni padà wá bímọ ọmọ rẹ̀ ṣe súnà lónìí so àmọ́ àwọn challenges yẹn níbi iṣẹ́ àfẹ́sì wọn àti ń bẹ̀rẹ̀ nǹkó ràn wá lọ́wọ́ because tó bá di pé lápèjú ní ẹni meeting so wọ́n ní pé kí Muslim wọn ṣàdúrà bẹ̀rẹ̀ kí Christian wọn ṣàdúrà parí or vice versa so tó bá di pé Christian wọn ṣàdúrà lápèjúwe àwọn ọmọ ọbẹ̀ nọ́ọ̀mà wa ni ṣùgbọ́n ní ẹlòmítọ́rọ̀ òye yóò ṣí fìlà gẹ́gẹ́ bí àwọn Christian náà ṣe ṣí fìlà àbí kó dijú àbí kó ní kó dìde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kó máa retí lọ́dọ̀ ẹni tó fẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀ tó bá pẹ̀rù wà wọ́n máa retí ká dìde dúró àmọ́ ajẹ́ kó mọ̀ wípé ní ìṣesí tẹ́ ẹ bá wà tẹ́ fi fẹ́ ṣàdúrà náà lẹ́ẹ̀ máa ṣàdúrà lọ ẹni rántí Ọlọ́run ọba ìyá àmọ́ tọ́kùrì ìdúró lẹ wà ẹwà lórí ìdúró ẹ̀ ń sọ̀rọ̀ ẹwà fẹ́ ṣàdúrà orí ìdúró náà lẹ́ ti ṣàdúrà kò ní ìdẹ̀kẹsẹ̀ ìjókòó kìyàmán ọtí rántí Ọlọ́run ọba alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan tọ́kùrì ìjókòó náà lẹ́sẹ̀ wà kò ní ìdẹ̀kẹsẹ̀ kò ní ìjókòó dìde dúró wà láàjò náà bìyìn kọ́nà bẹ́ẹ̀ sọ kórí bẹ́ẹ̀dì lẹ́ wà olùfi jẹ́ pé àzùkárò tá a máa ṣe lórí bẹ́ẹ̀dì náà wà òkètèbó jókòó lẹ́kọ̀ọ́ tó ṣe orí ìdúgbò náà ló ti ṣe kódà débi wípé tá a bá ní occasion tá a fẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀ àbá ní kíní kan wà sókè tọ̀ ẹni tí ó bá ní làkúrè gbé lẹ́sẹ̀ kan dìde ńlẹ̀ kí wọ́n yá gbọ́dọ̀ tóbi ìdá ṣàdúrà bẹ̀rẹ̀ ebó orí ìjókòó la jókòó lórí iṣẹ́ akẹ́lẹ̀ kó ṣàkalẹ̀ fún bá a ṣe jókòó kí làwọn dìde fún orí ìjókòó òun náà ní ká ti máa bá dùn ká ti máa ṣàdúrà kò ní ìdíkà tó ṣẹ̀ṣẹ̀ dìde challenges yẹn wà rẹpẹtẹ tí wọ́n máa sọ pé àwọn òjòkó ni pé kódà ẹ̀dùn àkàtọ́ máa ṣe nílé ẹ̀kọ́ kan ìfẹ́ máa dárúkọ tí ó ní làwọn fẹ́ ṣe owó dìde ní bàbá tó sì dílé ẹ̀kọ́ yẹn ńgbà tí ń bẹ láyé tó bá ń ṣàdúrà bàbá àwọn yìí dìde lórí táwọn wá ń dìde lónìí so Ọlọ́run understand adúpẹ́ fún Ọlọ́run wa Allah subhanahu wa ta'ala ẹ dárúkọ pé ẹ lọ sí ilẹ̀ Lárúbáwá especially ní Saudi Arabia láti kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn
ṣé ibẹ̀ nìkan náà lẹ lọ ni àbẹ tún ní àwọn ìlú míì tẹ tún lọ láti lọ kẹ́kọ̀ọ́ kó tó di pé padà wá sí Nàìjíríà? Saudi Arabia nìkan náà ni mo ti kẹ́kọ̀ọ́ láti ṣe first degree. Mo dẹ̀ ṣe masters àti PhD ní ìlú mi nílọrin Nàìjíríà bí báyìí. Ṣùgbọ́n mo láǹfààní àti lọ sáwọn orílẹ̀-èdè díẹ̀. Saudi Arabia fúnra rẹ̀ náà ní irú Emirates ní irú Jordan ní irú Beirut ní irú Turkey ní kódà India ní Algeria ní Morocco ní Egypt ní Libya ní Mauritania ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn orílẹ̀-èdè tó lọ́run kádàrá pé kí aláǹfààní àti lọ láti lọ fún conference láti tún lọ láti lọ kẹ́kọ̀ọ́ sí torí pé ọ̀sẹ̀ kan lálẹ́ ọ̀sẹ̀ méjì ni àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan bọ̀ rẹpẹtẹ. Ní ilé Àgbárígidòmù torí ẹ ti sọ àwọn challenges tó wá, kí ni relationship yín pẹ̀lú àwọn tó jẹ́ àwọn bàbá gangan tó jẹ́ bàbá Àgbárígidòmù? Orí ẹlòmíì wà tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ súnà yóò lágbára tó lẹ́sẹ̀ pé ẹlòmíì lọ́wọ́ tẹ̀ ti kọ́ lọ́mọ ó ti já àgbàlagbà tó. Alhamdulillah Rabbil Alamin. Nígbà tí àti ẹ̀ ti tó báyìí lọ́jọ́ orí tó sì pé àti láwọn bàbá tí wọ́n sì tún bí wa láyé, Ọlọ́run ní kí àṣepọ̀ ní pẹ̀lú wọn ó dára torí mi ò ṣe mùnáfíkì. Mo fi hàn wọ́n ibi tí mo wà, mo sì fi hàn wọ́n ibi tí mo ń lọ débi wípé wọ́n ti mọ̀. Kódà kò jẹ́ kí wọ́n gbà mí láyè láti ṣe wáàsí nínú mọ́sálásí wa. Èmi náà fi wá lọ ṣe wáàsí ní mọ́sálásí mẹ́ta. Èmi náà choose mọ́sálásí mẹ́ta níjọ́ náà lọ́hùn precisely in 1993 to 1994. Mo sì ṣe fún ọdún díẹ̀. Àpò mọ́sálásí kan ní mọ́sálásí oní katako ní Sabonline ìsàlẹ̀. Mo ṣe wáàsí ń bẹ díẹ̀ débi wípé òun ló padà wá bí mọ́sálásí kan tẹ́ mọ̀ gbé mọ́sálásí Fatima ní òní ní Sabonline níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn bòmíì náà láwọn mọ́sálásí tá a tún lọ gbogbo. So ìgbà tí n ti láǹfààní àti ṣe ní ilé ọ̀dọ̀ wa kò sí jà, kò ní ìdí kékeré máa bá wọn jà. So mo jẹ́ kó mọ ibi tí mi ń pèpè sí, mo sì jẹ́ kó mọ ìpè ibi táwọn wà o, àwọn àkíyèsí wà níbẹ̀ o tó sì lágbára o. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wa kúrò níbẹ̀ tán kì í ṣe lè dá wa lọ́wọ́. Àwọn náà wọ́n sì dúró alhamdulillah láti dí wa lọ́wọ́. Wọ́n fi wálẹ̀ nítorí wọ́n kàn ń ṣe ni pé wọ́n kàn ń wò pẹ̀tọ̀ káwọn èèyàn tún jọyìn rẹ̀. Àwọn fúnra Ọlọ́run ọba wọn láwọn tó jọyìn mi ń bẹ̀. Alhamdulillah Rabbil Alamin. Tó àdúpẹ́ fọ́lọ́run ọba gbogbo àwọn tí a ṣe ń rò pé tọ́ orí ìlànà tán wà pé tọ́ ọ̀bẹ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kó dákun kí ó fi òye súnà kí ó fi hàn àwọn náà. Orí orí tó wà ń bẹ̀ náà ni pé kí gbogbo wa kájọ wọlé ọlá pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. Nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ nípa MSSN pé ibẹ̀ ni díẹ̀díẹ̀ pé ká máa ṣe gbìyànjú sẹ́sìn tí ó ti ń wá. Kí ni àwọn gbìyànjú tí ẹ ṣe nígbà náà? Torí ìgbà kan wà tó jẹ́ pé ó di pé ọ̀rọ̀ ṣí àfẹ́mọ́ yọjú díẹ̀díẹ̀ ní àwọn MSSN nílọrin nígbà kọ̀ọ̀kan. Kí ni àwọn gbìyànjú tẹ́ ṣe láti paná àwọn kankan yìí? Tí wọ́n sọ pé a ṣe gbìyànjú tí mo gbà lérò náà ni pé a máa ń kírun lásìkò tí òun bá dé. Torí pé ọmọ ilé ìwé àbọ̀ ọmọ ilé kí kásìkò òun tó kó kírun ó lè má pàtàkì sí. Ilé ẹ̀kọ́ sì ní ó dàbí ẹni pé bí ọwọ́ 1 sí 1:30 náà ni ẹ fẹ́ pé parí ẹ̀kọ́. So 2 sì là máa ń kírun gbà yẹn. Wọ́n ti pé ìrun àyílà ìrun aago méjì náà ni. Àlásàrì mẹ́rin náà ni. So kì í sábà báwọn àfáà wà nílé ẹ̀kọ́. Àbáwọ̀ tá a jẹ́ akẹ́kọ̀ọ́ ńgbà yẹn wọ́n jẹ́ káwọn ọmọ ìpínlẹ̀ wọ́n tàbí MSSN ni ó a gbọ́dọ̀ máa gbìyànjú kárí wípé a ní mítìn tá à ń ṣe. Mítìn ọ̀hún sì ní àmọ́ kírun. Kódà bá a ṣe ń kírun tó ń gbà yẹn a sì máa kọrin. Àsìkò tá a wá àsìkò orin kíkọ ni. Tó bá bẹ̀rẹ̀ dáadáa àwọn Fálọ́wọ̀ ní Ìlọrin bíbá MSSN tí wọ́n jọ náà lọ́hùn. So wọ́n kọrin àwọn ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ jáde ní gbogbo ilẹ̀ Yorùbá. So níbàdàn jọ náà lọ́hùn bẹ́ẹ̀ náà ni orin kíkọ lọ́hùn yẹn náà láwọn state kọ̀ọ̀kan. Létà ni tó ní ìṣòro ṣíà kankan yẹn àwa ti di pé a ti kúrò ní
university level ńgbà yẹn so àwa náà nígbìyànjú tí a ṣe torí pé apilẹ̀ pé àwọn dókítà wa kọ́lọ́nkọ́jọ́ kó wá falẹ̀ kí á máa kẹ́ wọn àwọn dókítà Olókadé ìpè tó bóòlù ọ̀rọ̀ ṣé àárí wọ́n lè ṣàlàyé fún wa mo rántí pé a ṣe prógráàmù kan níjọ́ náà ní 1999 a fi sí Kwara State Library ó wà ní post office lónìí 1999 níjọ́ náà lọ́wọ́ tó bá wà ń bẹ̀ so tabalẹ̀ tí máa ń wò mí àbí ń gbọ́ mi yóò máa rántí àdídì pé wọ́n lọ bẹ̀ pé ẹ wá bá àwọn ọjọ́ ọ̀rọ̀ ṣí à torí pé àwọn lápẹẹrẹ pé bẹ́ẹ̀ àbó yí yín lára wọ́n ṣe ṣàlàyé bọ́dọ̀ ṣe jẹ́ ọjà mọ̀ ìpinnu gẹ́gẹ́ bí n ta mọ̀mọ́ o tí wọ́n dẹ̀ sọ fún wa o kò ṣe ṣí à ó wá ṣe é ṣe kí wọ́n ní sympathy fún wọn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn gbìyànjú tá a lè ṣe lórí pé bí ṣíà ò sí ní jẹ́ ní táwọn èèyàn máa ṣe àbí tí wọn ní gbalẹ̀ à ń ṣègbìyànjú ẹ̀ kọ́lọ́n kójọ kó ṣàlékún ìtọ́sọ́nà fẹ́mi kọ̀ọ̀kan wa. Alhamdulillah níbi tí a bá dé yìí a fẹ́ wo pé ní Nàìjíríà ní ilẹ̀ Saudi Arabia àwọn ibi kọ̀ọ̀kan tẹ́ lọ àwọn àfáà wo ni wọ́n nípa lórí yín torí tí èèyàn bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn àfáà míì wọ́n nípa lára àtúndẹ́sẹ̀ tó yẹ pé gbogbo bá ṣe ń ṣiṣẹ́ náà nìyẹn ò máa ṣiṣẹ́ bá ṣe ń ṣe òun náà nìyẹn náà ò máa ṣe àwọn ló ṣègbìyànjú jù lórí yín tí a fi débi bí lónìí. ṣe láti ilé ni mo ti ní àǹfààní kí n láwọn ètò ọmọ ṣègbìyànjú gẹ́gẹ́ bí mo sọ pé bàbá tó bí wa lọ́mọ ọlọ́pàá nípa ní kẹ́ wọn ìgbìyànjú wọn ni pé bóòlù ẹsẹ̀ kéwù bóòlù ẹsẹ̀ dàfà bóòlù ẹsẹ̀ ọmọ ṣẹ́wà táwọn èèyàn tó wà sí àwọn náà ń ṣe táwọn kan gas light wọn pé náà kan ní gas light so a máa gbé ewu tá a gbé lọ gbogbo àwọn gbèríko àwọn pọ́ǹpù ẹ̀hẹ́n tá a máa gbé lọ gbèríko láwọn ìlú tí mo sọ pé a gbé òun tó lórí dáwà náà ni so gbàtí wọn tún délé ẹ̀kọ́ náà àtúnbá àwọn àfáà pàdé láwọn àfáà tí wọ́n gbìyànjú lórí pé bóòlù àti ní dákẹ́ tá a máa pa àwọn ẹ̀sẹ̀ sìn àwọn èsì àfáà pé bóyá kákan lòdì ká máa pawó mo ṣe wáàsí ni àfáà mi oníwàásí ni wọ́n wáàsí bẹ̀rù Ọlọ́run wáàsí ṣùgbọ́n wọ́n láwọn eré àbí tí wọ́n náà kù sí gẹ́gẹ́ bí ọ̀dọ́ ọmọ ìdí nìyẹn ṣùgbọ́n tí mo wá tún padà wá dèrò Saudi Arabia yẹn náà àwa èèyàn wá ti jẹ́ kí a tún rí àwọn àfáà lọ́hùn náà tí wọ́n pọ̀ gan tí wọ́n lapa lára wa ṣùgbọ́n àwọn olórí wọn náà ni àwọn bàbá méjèèjì ni Sheikh Abdulaziz bin Baz rahimahullah àti Sheikh Saleh bin Uthaymin àwọn méjèèjì yìí adáradé wọn púpọ̀ Ọlọ́run kó jọ kó bá san yunifásitì wa lẹ́san dáadáa ó fẹ́ kò sí ọ̀sẹ̀ ọ̀hún tí wọ́n ní sọ pé tọ̀ mọ́tò wọn kọ ìkéde pé mọ́tò wà o wọ́n tá a bá fẹ́ lọ gbọ́ muhadara lọ́dọ̀ tó bá fẹ́ lọ gbọ́ lecture lọ́dọ̀ bàbá bin Baz o tá a sì jẹun alẹ́ pẹ̀lú bàbá o ẹlòmíì ní lọ ṣùgbọ́n àwa wà náà àwọn tí ó lọ àti gbà yẹn láti wọ́n ti nípa lára wa kódà òun nígbà tá a padà wá délé pàápàá jùlọ àsìkò tá a wà yìí tí àwọn bíi tá a lè pè ní bíi ṣídà líle díẹ̀ kò sí wàsàtúyà tó láàrin àwọn èèyàn wa míì tájọ ń ṣe dá wà àwọn àwọn òpin irú ìlànà yìí kọ́ àwa dúpẹ́ fọlọ́run pé àwa bá àwọn bàbá méjèèjì yìí gbé àtìwá bùnú bá sì ní o àtìwá bùnú sèmí ní o àwa bá wọn lò gbà àkó ìsàwé 1988 àwọn bàbá tá a síbíà méjèèjì wọn kú 1999 so 11 years later náà tó kú àsìkò táwọn bàbá yìí wà ní abarapá gidi ni táwọn ń pòdè ọ̀dọ̀ wọn so àwọn méjèèjì yìí Ọlọ́run lò ní sábàbí tó pé ní àmọ́ gbọ́ prógráàmù wọn pápájọ lórí rédíò ní Saudi wọn kò prógráàmù kan ní Nurun Al-Darb ní Saudi Arabia àmọ́ gbọ́ àtún àmọ́ lọ jókòó tí wọn ní ọ̀pọ̀lọpọ̀ weekend tí wọ́n ti fẹ́ ṣèwọ́ ṣètò tá a lọ bẹ̀ so bàbá bùnú sèmí ní ìlú wọn làwọn gbé ní Wọnẹ́zà ní wọ́n ti kọ́ tó Qasim State ṣùgbọ́n àdèmọ́ lọ bẹ̀ lẹ́kọ̀ọ̀kan so àwọn tá a wí àwọn náà ní àlàpọ̀ Ọlọ́run pé kí wọ́n làpá lára wa. a dúpẹ́ fún Ọlọ́run ọba àtọ̀rọ̀ ìgẹ̀ fún aṣáájú wa Nabi Muhammad sallallahu alayhi wa sallam tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ilé ní ètò yín ètò wa Flag Bearers of Sunnah lónìí bí a ṣe sọ àwa pẹ̀lú àwọn àfáà wa Professor Abdulgani Akorede Abdulhamid Agbarigidoma
abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó bá wa ṣe dáadáa fún wọn. Bí a ṣe ń bá ètò lọ, ẹ sọ fún wa àwọn experiences yín pẹ̀lú àwọn àgbà àfáà wa tí Ọlọ́run bá ti pè sọ́dọ̀, abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó gba àbọ̀ wọn. Sheikh Sọ́ọ̀lì Uthaymin àti Baba Ibn Baz, àwọn wo experience wo gbòógì gan lẹ ní pẹ̀lú àwọn àfáà kó tó di pé wọ́n ṣaláìsí? Ó pọ̀ díẹ̀. Ọlọ́run pé kí àwọ̀ súnmọ́ wọn púpọ̀. Kódà mo rántí pé ọ̀rẹ́ mi kan bẹ̀rẹ̀ náà kó jọba mi kẹwọn lálẹ́kẹ̀ àwọn Sheikh Al-Mumin Ishaq Wara. Ó máa ń sọ àjọ ń gbé ládùúgbò mi ni. Yóò ní ọdún fọlọ́n pa akẹ́kọ̀ọ́ Saudi. Ohun tí àwọn èèyàn bá gbọ́ ohun tá a wí yìí, wọ́n rò pé bóyá nítorí pé èèyàn gbádùn lọ́rùn lòun ń sọ. Ìwà ni tí òun tó òun sọ ni wípé akẹ́kọ̀ọ́ ní ààyè tí ẹ̀sìn ti rí bí ti jókòó lẹ̀ tí wọ́n ti máa ń ṣe súnà tó pé anything súnà kọ́dà bó jẹ́ pé àwọn òfojú wo tá a yà sí àwọn olùkọ́ àwọn ń ṣe ẹwúrú ní ojúmọ́ lásùbà kákiri sọ́tò sájídà kàkà sọ́tò ìnsán níbi rákàlẹ̀ kejì. Ìgbà yẹn àwa máa ń wò gẹ́gẹ́ bí wípé sínú ìlú ti wá àwa sì lè dé ìlú tá a bá lù tá a rí kí n lu wa táwọn jàmọ́ ní tú ká mọ́yàn lẹ́yìn torí wọ́n sọ mẹ́wàá táríkì àmọ́ ìrákà bá táríkù náà ni wọ́n kà níbi rákà lákọ̀ọ́kọ́ lásùbà wọn náà ní sí igún jù wọ́n sì kàwà sàmúsà bí kankan níbi rákà ẹlẹ́ẹ̀kejì ọ̀tán kíyàn á ka sọ́tù sájídà níbi rákà lákọ̀ọ́kọ́ sọ́tù ìnsán níbi rákà ẹlẹ́ẹ̀kejì ọwọ́ di ní táwa náà wá ń ṣe nílùú wa níbà ọwọ́ di kí ni wọ́n máa lò pé àmọ̀ tó pé fọlọ́run pé àwọn bàbá tá a tún wá bá lògbà nígbà náà àwọn bàbá tó ṣe yí kí wọ́n gbẹ́sìn yé ni bàbá Ibn Baz àti bàbá Ibn Uthaymin. Inú nǹkan tí mo máa ń rí lára bàbá yẹn ni wípé wọ́n yìí lásìkò fún ìsinmi gbogbo ìgbà lórí dáwà yìí náà ni àwọn bàbá méjèèjì àti gbogbo àwọn àfàwà yìí náà débi pé wọ́n máa ń ròyìn pé tí bàbá bá wà nílé tí wọ́n bá ń pè wọ́n gbà yẹn fóònù ní ìgbélọ́wọ́ yẹn ni wọn kó lè jẹ́ bí after 10 lálẹ́ after 12 ẹlòmíì ó pè wọ́n fún fatiwa wọn sì ní wò pé wọ́n ń sùn lọ́wọ́ wọn ò gbé. Bàbá wa lọ àwájọ lọ síbì kan ọ̀rẹ́ mi kan bẹ ó jẹ́ ìmáàmù mọ́sálásí kan ní Riyadh Dr. Abdul Mohsin Al-Askar classmate mi lájọ parí ní 1408 yẹn ní 1988 kọ́lá mo sì rí i ní bí ọ̀sẹ̀ méjì tí mo lọ Saudi kọ́lá mo kó jọ kí àtúbọ̀tán gbogbo wọ́n dára. Bàbá bùnú láti wá lọ ṣe wáàsí ní mọ́sálásí rẹ̀ bàbá fẹ́ sọ̀kalẹ̀ níbi ẹnu ọ̀nà mọ́sálásí. Ọ̀rẹ́ mi wá ń bi bàbá léèrè wípé ọdún kèló ní tẹ̀ tí ń ṣe dáwà. Bàbá ní ó ti pẹ́ díẹ̀ ó ti wọ 70 years. So ìgbà wo lẹ mọ́ ń gba líìfù? Bàbá ní ìgbà líìfù mi láyé mi. Wọ́n á wò pé gba líìfù nínú ìgbésí ayé yín gbogbo ìgbà iṣẹ́ ni lórí dáwà tọ́lọ́hun àìdá làwọn eléyìí. Àbí ti bàbá Ibn Uthaymin ni tẹ́mi pilẹ̀ lọ ọ̀dọ̀ wọn pé mo fẹ́ lọ lo 24 hours pẹ̀lú bàbá. Bàbá ó ṣe wáàsí ní àsùbá. Àyílà nìkan ni wọ́n ṣe wáàsí. Lẹ́yìn àyílà wọ́n ṣe lẹ́yìn àlásàrì wọ́n ka hadith pápá jùlọ Riyadus Salihin. Lẹ́yìn Magribi wọ́n ṣe wáàsí wọ àsìkò ìṣáì. Kódà àsìkò ìṣáì wọ́n máa ń gbé tí wọ́n wà láàrin Magribi sí ìṣáì wọ́n tó bí 2 hours. Àwọn oríṣiríṣi tó wọ́n bá dá wà lọ tí náà yóò máa dùn. Bàbá wa láwọn ààyè tí bàbá kọ́ fúnra ara rẹ̀ yàtọ̀ fún ìtàyè tí yunifásitì kọ́ tí wọ́n ń gba àwọn akẹ́kọ̀ọ́ tó wọ́n ń kẹ́kọ̀ọ́ níbẹ̀. Kódà ẹni tó wá níyàwó tó mú ìyàwó wá. So tí pé ní wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ènìyàn wọ́n máa kọ́ wọn ṣàkíyèsí gbogbo àwọn ìyẹn ó máa ń jẹ́ ìdùnnú lẹ́yìn tí a bá dọ́dọ̀ ọ̀rú wọn. So irú àwọn abúlé máa ṣe mọ̀ dákọ́lẹ̀ kan yẹn ọrẹ títa yìí pọ̀ ọrẹ títa ó pọ̀ débi wípé wọ́n máa ń yáwó sí sádàkà ni. Kódà bá bí wọ́n àwọn sẹ́kẹ́tìrì wọn sọ pé Ọlọ́run pé kí bàbá ní kí bàbá orí náà àfojú ni wọn. Bàbá ọmọ béèrè ní wípé ọ̀sẹ̀ kìí gbèsè wá di ló báyìí náà ó ti di 3 million riyals tá a jẹ́ o tá a tí sàǹdà wọ́n ní pẹ̀lú Ọlọ́run àwọn olówó tó fẹ́ kó owó dé wọ́n tó fẹ́ kó dé lóòótọ́ àwọn gangan wọn ò nílò fúnra ara wọn. Wọ́n fi ṣàánú àwọn èèyàn ni akẹ́kọ̀ọ́ ni opóbìnrin ni ọmọ òrukàn ni ẹni tó rí gbèsè ni ẹni tó jẹ gbèsè ni ẹni tó dáràn kó san díyà ni
gbogbo ẹ̀ ló mọ̀ gbogbo ẹ̀mí gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ san gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ ṣe àwọn wa nílò fún orí ara wọn kankan tí n ta sí àpèjúwe ìlú tó pọ̀ gan gbogbo àwọn kan wọ̀nyẹn ó dápèjúwe tó dá lára wọn káwọn yẹn ń kọ lẹ́tà wá tí wọ́n sì ń dá wọn lóhùn lẹ́sẹ̀ kan náà láì mọ iye tó ṣu wọn. abẹ́lẹ́ wọn bá wa subhanahu wa ta'ala kí ó gba àbọ̀ àwọn afá wa kí wọ́n bá kó dàpọ̀ kó ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. ní báyìí àti ṣe àwọn gbìyànjú tó pọ̀ wọ́n kí ni àwọn nǹkan tẹ́yìn náà ń ṣe currently láti rí pé contribute meaningfully to your immediate society torí tẹ́ bá wo àsìkò wa tá a wà yìí ẹ sọ fún wa àwọn bá ṣèkò tẹ̀mí bàbá tó ń bá àṣà àwọn náà gbìyànjú lórí pé tó báwo làwọn ṣe nípa lórí àwọn èèyàn ara wọn pa owó ilẹ̀ náà ní currently tẹ́yìn tó bí a project kan ní o bí a madrasa kan ní àbíkẹ́ kan ẹ̀yìn àwọn nǹkan tẹ́yìn náà dáwọ́lé currently. ní gbogbo àtàwà ní iléèwé ìjọba tí mo wí ní secondary school yálà òsì tí mo ti ṣiṣẹ́ ní Ìkẹta grammar school United Community Secondary School ní Unity àbí ní Barakat Community Secondary School ìgbìyànjú wa ni pé bó làwọn ọmọ òun sì gbàgbọ́yé ẹ̀sìn báwo ni ìwà àwùjọ ṣe yí padà sí dáadáa báwo ni àkídà tó dàrú mọ́ Yorùbá lọ́wọ́ báwo ni yóò máa yí àwọn èèyàn sí so náà ló bí àwọn wáàsí tí mo sọ pé àmọ́ ṣe káàkiri àwọn mọ́ṣáláṣí ìgbà tó wá di pé yá àwa dá Al-Istiqomah lẹ̀ Al-Istiqomah yìí a ní nursery primary school a ní secondary school a ní madrasa tí wọ́n jáde thanawi tó ṣe pé àdúgbò fọlọ́wọ́n bá lónìí nǹkan bíi 13 batch ló fi jáde lọ́dún yìí tó fi lè bá gba àwẹ̀ pẹ̀lú ìgbò ọlọ́run ní thanawi tí wọ́n sì wà láwọn ilẹ̀ lárúbáwá káàkiri yàtọ̀ fún yunifásitì Nàìjíríà ìpọlọ́n kádà pé kí wọ́n ti máa kọ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ yunifásitì ní Nàìjíríà lónìí ní Arabic and Islamic department àbí law department aláwọn akẹ́kọ̀ọ́ ń bẹ bẹ́ẹ̀ ni láwọn ilẹ̀ lárúbáwá kódà Saudi Arabia náà kódà mo sì pàdé àwọn díẹ̀ láǹfààní àti pàdé àwọn díẹ̀ ní bí ọ̀sẹ̀ méjì sísìn nígbà tí mo wà ní ọ̀hún a ní tàfíìsì Kùránì náà tó wọ́n há Kùránì ní bíbá yìí náà bẹ́ẹ̀ náà ni àwọn tá a sọ pé wọ́n ka national primary secondary school yìí a pàdé àwọn òbí nípa bí subject bíi 3 sí 4 ọmọ há Kùránì débi kan kọ́lọ̀ pé kí jùsù àmọ́ náà ní national primary jùsù Tabaraka àti jùsù kọ́lẹ́sẹ̀míà ni wọ́n há ní junior secondary school àti senior secondary school so a ní àdìsàn náà dà kà ń kọ́ àwọn ọmọ yìí wọ́n ṣe Arabic wọ́n Islamic studies so iléèwé so tó yẹ pé ní ọmọ tó bá ti ẹ̀ka wá sọ́dọ̀ wa tó wá kàwé á tún rí pé ẹ̀sìn agbìyànjú láti fi ẹ̀sìn yé ọ̀hún ìlọ̀rọ̀ àkídà tó dẹ̀ wọ́n Yorùbá lọ́wọ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan so bóun ni yóò ṣe yí ọ̀wọ̀n yẹn sí so gbogbo àwọn ìgbìyànjú yẹn à ń ṣe ìgbìyànjú rẹ̀ pé kọ́ máa jẹ́ pé ká má fàyè sí bá a ṣe gbà kó má jẹ́ pé a kàn máa kọ̀ǹdẹ́wò pé àwọn ilé ẹ̀kọ́ ilé kíwù súnà ò sí àbí ilé kíwù súnà agbìyànjú ńgbà tá a wá sí Ògidì lóko olówó mi báyìí inú gbóni yọ́nà lọ́hùn ní ìyá 2001 táwa bẹ̀rẹ̀ bí báyìí so kó tó di pọ́lọ́ sọ pé kó tó wá wà ní gbòòrò púpọ̀ ní ìsìn Yorùbá nìkan sọ pé ibi ìjẹun gbọmọ ní ìsìn so èyí tó ń wọnú lọ bí kìlómítà 2-3 nínú kó ti lè ráyè tí ó pé wọn kọ́ kankan sí so pé kó jẹ́ pé àwọn náà gbìyànjú ìrírí díẹ̀ tiwa àtọ̀ fún dáwà olóṣooṣù tá à ń ṣe lórí ìjókòó wa hadha bayanu linnas as-siratal mustaqim àwọn ìgbìyànjú díẹ̀ tí a máa ń ṣe so ọlọ́run kò lè kó gbalẹ̀ sọ fún wa náà. abẹ́lẹ́ ọ̀nba Allah subhanahu wa ta'ala kí ó gba gbogbo àwọn ìgbìyànjú yìí torí kò ń ṣe nǹkan tí ó rọrùn abẹ́lẹ́ ọ̀nba Allah subhanahu wa ta'ala kí ó má dàlú wà láyà ní abala tí a dé yìí a fẹ́ bèèrè ṣé ní charity project kan àbí àwọn nǹkan míì tẹ́ tún ṣe ẹlòmíì wà tó jẹ́ pé oúnjẹ ẹlòmíì ò fún ẹlòmíì omi àbáwọn kan bẹ́ẹ̀ jọ̀wọ́. nítorí pé a jẹ́ tálíkà a sì ní ju dèdè irú ilé ẹ̀kọ́ tá a dá ilé ẹ̀kọ́ yẹn lórí kéwù yẹn nítorí owó tá à ń gbà lọ́wọ́ àwọn ọmọ kéré púpọ̀ contribution ti wa kò tayọ pé bóyá àwọn tó bá jẹ́ bí ọmọ òrukàn ká sọ pé kí wọ́n san
owó ilé ẹ̀kọ́ ẹni tó bá yẹ pé ní òbí rẹ̀ lágbára náà tó bá wá bá wa a lè sọ pé ọ̀dà kò burú ní 5,000 10 san per term ṣe kí ló lágbára rẹ̀ kan ẹ dákun jẹ́ máa san 2,000 ọ̀dà máa san ẹlòmíì ò tẹ̀lé kankan san so àwọn ibi tí ó rẹ̀ pé ní ìgbìyànjú ti wà tá a sì rí bá dé nù tá a ń bẹ̀rẹ̀ lọ́jọ́ iwájú tó náà bá pé ká tó ní jù bẹ́ẹ̀ lọ ká tó máa ṣe jù báwọn náà lọ pẹ̀lú ògbó ọ̀rọ̀ ṣe ń lọ ní agbọ́nrin tá a dé kò ju pé ká béèrè pé tọ́ kí ni ohun tí ó jẹ́ oúnjẹ àmúlọlé fún àwọn tí wọ́n ń gbọ́ yín àtàwọn tí wọ́n ń wò yín àti pé kí ni ìmọ̀ràn yín fún àwọn àfa ọ̀kẹ́ jẹ́ ká kọ́kọ́ gbé pé tó àwa tá a jẹ́ ọ̀dọ́ kí ni ìmọ̀ràn yín fún wa á gbé lórí àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtàwọn tó wá jẹ́ àwọn àfa ẹ̀sìn náà. Generally yóò wù mí kí àwa tá a jọ tá à ń ṣe súnà tá à ń ṣe dáwà pé bóyá ká máa ṣe wáàsí ká máa rọ́jú lórí àkọ́kọ́ ká mọ̀ wípé nahnu ala sirati mustaqim olójú ọ̀nà la wà súnà tó jíṣẹ́ ńlá Muhammad kọ́lá gbogbo tá a bá sì ń bá pàdé láwọn challenges ká ṣàfaradà rẹ̀ torí pé àwọn èèyàn ń ṣàfaradà níbi àwọn nǹkan míì tó jẹ mọ́ta yé wọn kíbò sí tó bá wo sọ́tò Nisa àyà 104 ọlọ́run wala tahinu fi ibtigai alqawl in takunu ta'lamun ọlọ́run tó bá ti pé ní ẹ̀yìn rí nira látara àwọn challenges tẹ́ ń fèsì tó pẹ́ ń ṣe súnà lọ́dọ̀ àwọn òbí yín ẹ̀ ń ṣe tọ́lọ́wọ́n ọba láwùjọ fa innahum ya'lamuna kama ta'lamun àwọn tá a wí nípa àtàyé wọ́n ń rí nira tó fẹ́ ju ti yín lọ bọ̀sì ìyàtọ̀ wà láàrin yín o watarijuna minallahi ma la yarjun ẹ̀san kan ń bẹ tẹ́yìn retí lọ́dọ̀ Ọlọ́run táwọn ò retí torí wọ́n ṣe fún Ọlọ́run ọmọ tí ń kọ́ṣẹ́ ni ọmọ tí ń kàwé ni ọmọ tí ń ṣe kíní kankan ni àìmọye challenges náà ń face àwọn tó lè kó wọn fi ṣe tọlọ́run wọn ronú tọlọ́run wọn ń ríyà wọn retí ládá but àwọn tó bá ń ṣe súnà wà retí ládá lórí Ọlọ́run ọba kí làwọn ní ṣe sùúrù sí ká ṣe sùúrù káwọn kójú ọ̀nà la wà káwọn wá pè yàn síbẹ̀ káwọn fáwọn yàn ṣe yẹ̀yẹ́ o lórí súnà pé ẹlẹ́gbẹ́já ṣe súnà kíní kankan kódà àwọn ọmọ tí wọ́n rí dààmú lórí wọ́n ṣe súnà ọjọ́kùnrin ojóbìnrin káwa náà ká ràn wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe ní rí dààmú mọ́ lórí súnà àwọn tó bá jẹ́ àlùfáà yóò wù mí ká dákun ká máa pòórí ìtàn ìgbésí ayé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam nípa bó ṣe máa ń pè yẹn sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba a ní ìdí sùúrù púpọ̀ o ká sì má kánjú èso ìkánjú wípé ní ó yẹ kí gbogbo èèyàn ti di kí ní àyè gbogbo èèyàn ọ̀dà báyìí náà tẹ́lẹ̀ lánàá ká máa ṣe díẹ̀ ká máa ṣe sùúrù ká sì má gbàgbé wàsàtúyà ìwà ní àárín gbùngbùn ká má jẹ́ ó le jù ká sì má ṣe àìkòṣe ètò ká má jẹ́ aláṣẹ ètò ká má sì jẹ́ aláṣẹ jù ká wá dákun ẹ má jẹ́ àmọ́ pìrìsẹ́ǹtì súnà sáwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀sìn tuntun nǹkan yòówù tí a bá rí lákèésí wípé àwọn èèyàn ń ṣe nínú ìsìlámù yìí tí èsàrà rẹ̀ tó kí bídíà ló mú wọn ṣe ní tí wọ́n kà náà ni kọ́là ṣéwù ní sábà mọ̀sá ní tí wọ́n kà ló mú wọn máa ṣàwọn àṣìṣe wọ̀nyẹn bí irú ọ̀rọ̀ kéèyàn kí fátí àdébì kan kó wòkè kéèyàn kí fátí àdébì kan kó wọ̀ tó wò sí wọ́n kà nínú tírà náà ni àdìsí dẹ̀ wà tó takò kò sí inú súnà ló wà. Ànábì ní sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ al-iltifatu fi s-salah ẹni tó bá ń wọ̀ tó ń wò sí nínú ọ̀run ikhtilasun bima'na naqisun àdínkù ni yakhtalisuhu shaytan min salati al-abdi àdínkù ni tí ṣètánì ń dínkù nínú ọ̀run ẹrú ó mọ̀ pé ládàrún ò lè pé àwọn tó ń ṣe kọ́njọ kó mọ̀ ṣe má kéèyàn kéwú débi kéèyàn ké fájà débi kéèyàn wá tó wá wò sí báyìí n tó wà nù tíra tí wọ́n kà tí èsì tíra yẹ̀ lálàáfíà òun ni pé kí wọ́n wọ̀ tún kọ́ wò sí àwọn àpilẹ̀ wọ́n ń gbé sọ́tún wọ́n ń ṣe sósì ni gbogbo ẹ̀ kò sí ìtọ́lẹ́tọ̀ ń bẹ̀ yìí máa jẹ́ kí ládé èèyàn dínkù èèyàn nígbà ládá tó pé kọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ irú àwọn tí wọ́n wá ń ṣe irú ń tá wí yìí ẹja máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn irú àkíyèsí bẹ̀yẹn ni ká pè wọ́n sí ẹ má jẹ́ aṣọ fún ọ yí pé níbẹ̀ nípa àti ìgbésẹ̀ kan tuntun dé
báwọn tiẹ̀ ń sọ fún wa wípé àyè tẹ̀sẹ̀ gbẹ́sìn mí dé èyí tẹ̀sẹ̀ gbẹ́sìn dé nù gbẹ́sìn mí dé ànábì tó gbẹ́sìn tí gbogbo ọjọ́ ń ṣe yìí dé náà ló ti sọ fún wa bóyá ìdísìn yẹn ò tà wá lọ́wọ́ lánàá ọ̀tán ká máa gbé fún wọn ká máa ṣe nísìnyí wípé bẹ́ẹ̀ ni pé a gbé ẹ̀sìn tuntun kan wá. Bákan náà kó ìjà kan èyí tàjọ ń ṣe wá sí ẹja mọ ọlá fáwọn àáfàá wa tó ti lọ àbí tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹja mọ ọlá wọn kódà tá a bá ń sọ̀rọ̀ ká máa sọ ohun tí wọ́n ṣe tó dáa kì í ṣe pé bóyá aburú wọn nìkan ni ká máa wá sọ gbogbo ìgbà pé àáfàá lágbájá kódà òun ló ṣàbúrú báyìí òun ló sọ wọn báyìí ẹ bó ṣe dáadáa ẹja máa sọ dáadáa wọn náà èyí nìkan kọ́ ò bákan náà ká wò wípé àwọn imams àwọn àlùfáà wọ́n nídìí dáwúrà wọ́n nídìí kọ́mọ lọ fún course refresher course kọ́mọ lọ fún ìdánilẹ́kọ̀ọ́ láti gbàdégbà táwa tá a bá là ń ṣe wáàsí tá a bá láǹfààní rẹ̀ tá a bá lè mọ organize láti gbàdégbà kì bá dáa púpọ̀ torí àwọn imams yìí ni wọ́n ń kọ́ àwọn èèyàn lọ́wọ́jú Ọlọ́run ní gbogbo márùn lójúmọ́ wọ́n ń ṣe nǹkan míì wọ́n kà láṣìṣe tó já ṣìṣe nínú tíra àwọn làwọn sì ń ṣe lọ bọ̀tí wọ́n rí ẹ̀pẹ́ wọn sákèsí ẹ̀ ṣùgbọ́n tá a bá pè wọ́n fún refresher course yẹn wọ́n láǹfààní àti kíni láti gbọ́ kíní yẹn. ìbéèrè ó wà ẹ̀ka tíra ń bẹ gbogbo ẹ̀. So a ní díẹ̀ kódà nílẹ̀ Lárúbáwá kì í ṣe gbogbo èèyàn ni wọ́n kàn sọ pé kọ́ máa ṣe imam yóò jẹ́ pé ẹni tó ti àtẹ́ǹdì Mahadi I'dadil Mu'allimin Institute of Imams ọ̀nà máa ń lò lọ́hùn ẹni tó bá fi jẹ ìmáàmù tó bá ti ṣe kọ́ọ̀sì yẹn tó láàsì yọ lọ fún tírénì yẹn ọlọ́dún kan wà ọlọ́dún méjì wá fífún ilẹ̀ Lárúbáwá ó ti ké ó ti hákùrà ní pàápàá ká tó aṣọ pọ́dọ̀ wá ń bèèrè pé ilé là sábà máa fi tò pé sábàjá òun àwọn ni ìmáàmù tún kàn kọ́dà bí ọmọ nípa ẹ̀sìn irú ẹni ẹ̀yìn of course kò yẹ kó rí bẹ́ẹ̀ so irú àwọn báwọn wọ́n ń saburú yusiruna fi umuri din wa yasabuna annahum yusinuna sọ́lá wọ́n ń saburú ń bí ẹ̀sìn wọ́n rò pé àwọn ṣe dáadáa òtò ojúṣe mi àti ẹ̀yin tájọ́ náà tó kò sí gbìyànjú tọ́lọ́wọ́n bá ní bóòlù láti fà wọ́n mọ́ra tó jẹ́ kó yé wọn tọ́ wípé ní tí wọ́n ṣe yìí o kì í ṣe nǹkan tí ọ̀tọ̀ o so mo dúpẹ́ fẹ́yìn tí pẹ̀lú ayé ní flag bearers of Sunnah tí wá láǹfààní àti bá mi jókòó fún àkókò tí mo gbà lọ́wọ́ yín yìí Ọlọ́run bá mi yóò bá san yín lẹ́san dáadáa yóò túbọ̀ fẹsẹ̀ yín nílẹ̀ sórí ojú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run ọba yìí yóò sì wá gbà lẹ́sìn fún yín yóò ṣàlékún dáadáa ẹnìkan kan wa gbogbo ìgbìyànjú là ń ṣe ó dé kí gbogbo wa bá sì jọ pàdé lálẹ́ Jánnà ọ̀nà kò má ṣàṣẹ Ọlọ́run fún wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khairan. Adúpẹ́ pọ̀ ní ọwọ́ àwọn àpá wa abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kí ó ṣe àlékún àlàáfíà ẹ̀mí gígùn àti ìfàyàbalẹ̀ fún wọn kó dákun kó ṣe fún àwa náà gbogbo ibi tí ó kù díẹ̀ káàtó ní sísọ ni ní orí ètò àtàwọn ní abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó ṣe àforíjì fún wa Ọlọ́run bá kó dákun kó jẹ́ kí a pẹ́ ní orí ẹ̀sìn ní àtàárọ̀ àwọn àfáwà tí ẹ ti ń gbọ́ ohùn wọn náà ní Sheikh Professor Abdulghani Akorede Abdulhamid Agbarigidoma abẹ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ilé yín ọ̀dẹ̀dẹ̀ yín Ọlọ́run bá ní kí àbúrú kan ìpẹ̀kan báyìí gbogbo àwọn tí wọ́n ṣẹ̀yìn lẹ̀ náà tí Ọlọ́run bá ti ní wọ́n ti padà wá tọ́lọ́run bá ti pè wọ́n sọ́dọ̀ abẹ́lọ́wọ́n bá kí Ọlọ́run bá kó dákun ó gba àbọ̀ wọn tó ibi tí a rí ètò mọ́ lónìí náà ni èmi àti àwọn pòfẹ́sọ̀ wa à ń kí wa wípé Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.